báyìí lásìkò yìí òun ni ká ní mùsùlùmí lóbìnrin ọmọ ìyá wa kí mùsùlùmí máa ń wà láti fẹ́ ká lọ fẹ́ káfírọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé lòdìlé ebú lòdìlé òòṣà lòdìlé ìbàjẹ́ lónìí nípasẹ̀ àwọn obìnrin táwọn èèyàn wa ń fẹ́ ẹ wo àwọn èèyàn ńláńlá láwùjọ wa tí wọ́n fi mùsùlùmí lẹ̀ tí wọ́n fẹ́ tán fẹ́ káfírọ̀ ẹ wo bí ilé wọn ṣe dà kò nídìí ń dárúkọ fún yín o ọ̀nbẹ lẹ́kọ̀ọ́ ọ̀nbẹ ńbàdàn ọ̀nbẹ lábẹ́òkúta ó wà ní Ìlọrin ó wà ní Kaduna ó wà ní Minna ara àti Minna tí n bá sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run bá ṣe kóbìnrin ó tó kú ó di mùsùlùmí ó di Mariam gidi ó soríire ó sì dá kọ́fílà dàwíyàlẹ̀ ó dá àjọ àwọn tí wọ́n mọ̀ sí wáàsí gbèríko tí wọ́n mọ̀ lọ preach Islam gbèríko ó dálẹ̀ tí ń sanwó oṣù fún èèyàn tó lé ní 90 ní Niger State lóṣooṣù kó tó jáde láyé ọkọ rẹ̀ mi láyé dòní o bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ilé ìbásọ́ di ilé kékeré ni ẹnì kọ̀ọ̀kan wọ́n lọ tọrọ ara wa rò ẹ̀yin obìnrin náà tọrọ ara yín rò kí ni tí ń wìn tẹ́ẹ̀rí lára ọkùnrin mùsùlùmí tó yẹ pé kèfèrí ẹ fẹ́fẹ́ torí pé ó jẹ́ sẹ́nétọ̀ torí pé ó jẹ́ member house of assembly torí pé ó jẹ́ commissioner àbọ̀ jẹ́ minister àbọ̀ jẹ́ governor àbọ̀ yóò wà ó fù pé lọ́la governor lè kàn ní Lagos state àbí Ogun state àbọ̀ Ọ̀yọ́ state lẹ́yìn fẹ́ kèfèrí àbí sẹ́ta ẹ̀kún torí pé ó ń bẹ lọ́wọ́ ẹ̀ lónìí sọ́wọ́ ṣe gbére ni ṣé tálákà ò ní ò lè dolówó lọ́la ni sọ́lọ́wọ́ ò ní ò lè dolòṣì lọ́la ni tẹ́ẹ̀ fi mùsùlùmí lẹ̀ tẹ́ẹ̀ ní fẹ́ tẹ́ẹ̀ nàjúmọ́ káfìrí tẹ́ẹ̀ fi máa bí máa yín tí ọjọ́ máa jáàná máa tẹ́ẹ̀ ní ọba àwọn náà láyé ṣáàlà. ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan fún wa lójú ọ̀nà obìnrin kan tó fẹ́ kẹ́ káfìrí tó ń sì ń ṣe Samuel lọ dára for years for over 20 years orí Samuel lọ wà ó wá kú bẹ̀ngẹ́ tí ó jáde láyé lọ́wọ́ ló ń fẹ́ jọyìn ọkọ nbí tọ́wọ́ ọkọ wà nígbà tí èyí ti darúgbó tán ó sì àlọ́ jọyìn ọkọ nù kúfùrù ṣíṣe ó wá ṣẹ̀dẹ̀ olórí ibú nígbà tó kú díẹ̀ jáde láyé nílẹ̀ Yorùbá yìí ní state kan lẹ̀ Yorùbá ẹnìkan ṣe birthday tí ó yẹ kéèyàn máa ṣe tán wéṣọ owó dànù ó tẹ̀ wọ́n ná fún ru Daru Naim wọ́n fi ṣe birthday millions of naira wọ́n làwọn sọjọ́ bí ó ṣe birthday 95 years of age nílẹ̀ Yorùbá yìí nígbà tí ẹ di 96 years ó ti di káfíìrì 96 years yẹn wà á kọjá oṣù mẹ́ta lẹ́yìn ìgbà lọ́wọ́ bó sọ́dọ̀ Ọlọ́run nílẹ̀ Yorùbá yìí náà ni o gbogbo yín lẹ́ gbọ́ nu rédíò tẹlifíṣàn birthday rẹ̀ wọ́n celebrate birthday tó pé tẹlifíṣàn ẹ̀ ń tiẹ̀ gbé ṣùgbọ́n lẹ́yìn birthday 95 years of age ọmọ ọdún márùnléláàádọ́rùn nígbà tí èdè ọdún kẹrìndínlọ́gọ́rin ọgọ́rùn ó ti di káfíìrì kọ̀ wá lọ́dún délẹ̀ tàtó ìjáde kó láyé. Allahu Akbar. Ó sori bí àbí ó sori ibú ó kú sójú ọ̀nà tí ó fi wọ́n ná ká mójútó nu ilé wa mú padà orí ẹ̀ torí mò ń sọ lọ́wọ́ ilé wa gbọ́dọ̀ jẹ́lé mùsùlùmí ẹ̀ tó fẹ́ kí lè ó jẹ́lé mùsùlùmí kò gbọ́dọ̀ fi kèfèrí ṣe aya kò sì gbọ́dọ̀ jẹ́ kèfèrí yóò fi ṣe ọkọ má fi kèfèrí ṣe aya má fi kèfèrí ṣe ọkọ tó fẹ́ kí lè ó jẹ́lé mùsùlùmí má sì máa rí ọmọ lórí western education nìkan western oriented education.